Ẹ kú dédé àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà bàbá wa ọ̀wọ́n, aláàánú olùfẹ́ olùpamọ́ wa, aláàbò wa, ọlọ́run ìyanu, ọba tó dá wa sí tí ò gbowó tí ò gbòbì. Ògo ní fún orúkọ mímọ́ yín o, ọlọ́run ìyanu fún àwọn oore ńláńlá yín tí owó kò lè rà. Ògo fún orúkọ mímọ́ yín o, fún ìpamọ́ àti ààbò yín lórí wa. Rọ́nà jẹ́ ògbéyẹ̀wò lé ní Olúwa. Ẹ jẹ́ kó ṣe ayé ọkàn àti ara wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 4 oṣù kejì. Àkòrí tí a ó gbéyẹ̀wò: kò sí àyè fún ìmẹ́lẹ́. Kò sí àyè fún ìmẹ́lẹ́. A mú àkọ́sórí wa nínú ìwé òwe orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkáǹdógún. Òwe orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkáǹdógún. Ìmẹ́lẹ́ máa ń mú ní sun oorun àsùnfọ̀nfọ̀n. Ọkàn ọ̀lẹ ni ebi yóò sì pa. Ìmẹ́lẹ́ máa ń mú ní sun oorun àsùnfọ̀nfọ̀n. Ọkàn ọ̀lẹ ni ebi yóò sì pa. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé òwe orí ìkẹrìnlélógún ẹsẹ̀ ọgbọ̀n dé ìkẹrìnlélọ́gbọ̀n. Ìwé òwe orí ìkẹrìnlélógún ẹsẹ̀ ọgbọ̀n dé ìkẹrìnlélọ́gbọ̀n. Mo kọjá lọ sí oko ọ̀lẹ àti lẹ́bàá ọgbà àjàrà ẹni tí òye kù fún. Sì kíyèsí, ègún kún gbogbo rẹ̀, ó kún gbogbo rẹ̀. Igbó sì bo ojú rẹ̀. Ìgànná òkúta rẹ̀ sì wó lulẹ̀. Nígbà náà ni mo rí, mo sì fi ọkàn mi sí i gidigidi. Mo wò ó, mo sì gba ẹ̀kọ́. Òòrùn díẹ̀ sí, òògbé díẹ̀ sí, ìkáwọ́pọ̀ láti sùn díẹ̀. Bẹ́ẹ̀ ni òṣì rẹ̀ yóò dé bí ẹni tí ń rìn àti àìní rẹ̀ bí ọkùnrin tí ó hù mọ́ra ogun. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní. Àwọn ènìyàn kan rò pé àwọn lè ṣe àṣeyọrí láì ṣiṣẹ́ kára. Mo wà ní ibi ètò ẹ̀kọ́ akẹ́kọ̀ọ́ kan, àwọn akẹ́kọ̀ọ́ kan tí ẹnu sì yà mí nígbà tí wọ́n sọ pé àwọn akẹ́kọ̀ọ́ kan ń lo gbogbo àkókò láti gba àwẹ̀ àti àdúrà dípò kí wọ́n lo àkókò láti kàwé kí wọ́n sì gbáradì fún ìdánwò wọn. Nígbà tí mo wádìí síwájú sí i, wọ́n sọ pé àwọn gbàgbọ́ pé ẹ̀mí mímọ́ yóò ran àwọn lọ́wọ́. Wọ́n wá lo ìrírí mi gẹ́gẹ́ bí àpẹẹrẹ nípa bí ẹ̀mí mímọ́ ṣe kọ́ mi láti yanjú iṣẹ́ ìṣirò tó le láti inú bíbélì mi. Mo sọ fún wọn pé mo ti kàwé tẹ́lẹ̀tẹ́lẹ̀, mo sì ti làágùn, mo sì ti kojú iṣẹ́ ìṣirò 96 fún oṣù 18 kí a tó fi ọ̀nà àbáyọ hàn mí nípasẹ̀ ibi bíbélì kíkà mi. Iṣẹ́ ẹ̀mí mímọ́ ni láti rán wa létí ohun tí a bá kọ́. Nítorí náà, ó yẹ kí o béèrè gbogbo ìdáwọ́lé nípa fífi ìgbìyànjú tó tọ́ ṣáájú. Kí o bẹ̀rẹ̀ gbogbo ìdáwọ́lé nípa fífi ìgbìyànjú tí ó tọ́ ṣáájú. Tí o bá wá kùnà láti gbáradì kí o sì ṣiṣẹ́ kárakára, wàá kùnà o. Ẹ̀mí mímọ́ yóò sì pẹ̀tù fún ọ nínú Ọlọ́run. Kò sí àyè fún ìmẹ́lẹ́ rárá o. Àìṣe ìmẹ́lẹ́ àti ṣíṣe iṣẹ́ kárakára ó ṣe pàtàkì láti dé òkè. Nígbà tí a gbọ́dọ̀ gbàdúrà, ká gbààwẹ̀ kí a sì ka ọ̀rọ̀ náà. A kò lè ṣe aláìṣe iṣẹ́ kárakára. Àwọn ènìyàn ńlá máa ń ṣiṣẹ́ kára. Ìdí nìyí tí wọ́n fi di ènìyàn ńlá. Olùfẹ́, wíwà ní òkè síbẹ̀ ju dídébẹ̀ lọ. Àfikún ìgbìyànjú ni ènìyàn nílò láti jẹ́ olúborí. Síbẹ̀ ó ju èyí láti di olúborí lọ. Onímọ̀ kan sọ pé ibi gíga tí àwọn ènìyàn ńlá dé kí wọ́n sì wà níbẹ̀ kì í ṣe iṣẹ́ ọjọ́ kan rárá o. Ṣùgbọ́n nígbà tí àwọn akẹgbẹ́ wọn ń sùn, àwọn ni wọ́n tiraka láti dé òkè ní òru. Ìwé òwe orí 22 ẹsẹ̀ 9 ó sọ pé àwọn tí kò ṣe ìmẹ́lẹ́ yóò dúró níwájú àwọn ọba. Tí o kò bá fi àìmẹ́lẹ́ ṣiṣẹ́, o kò ní dé ibi kankan. Tí o bá ń fi ìmẹ́lẹ́ ṣiṣẹ́, o kò ní dé ibi kankan o. O kò lè káwọ́rọ̀.
kí o káwọ́ gbéra kí o máa retí pé Ọlọ́run yóò ṣiṣẹ́ fún ọ. Paul sọ pé òun ń gbìn, Àpólò ń bomirin, Olúwa sì mú ìbísí wá. Tí wọn kò bá gbìn tàbí bomirin, wọn kò ní rí ìbísí kankan gbà lọ́wọ́ Ọlọ́run. Ìwé Kọ́ríńtì kìíní orí 3 ẹsẹ̀ 6. Tí Paul àpọ́stélì àgbà tó bá ṣiṣẹ́ kára pẹ̀lú àìṣiyèméjì, a jẹ́ pé ìwọ kò ní àwáwí kankan láti ṣe ọ̀lẹ rárá o. Èmi kò lè ṣe aláìṣiṣẹ́ ẹni tí ó rán mi. Nígbà tí í ṣe ọ̀sán, òòrùn ń bọ̀ wá, nígbà tí ẹnikẹ́ni kì yóò lè ṣiṣẹ́ mọ́. Ìwé Jòhánù orí 9 ẹsẹ̀ 4. Ẹsẹ̀ Bíbélì òkè yìí jẹ́ àwọn ọ̀rọ̀ Jésù Kristi Olúwa wa, tí Olúwa wa bá ṣiṣẹ́ àti láì ṣe ìmẹ́lẹ́ ló fi ṣe iṣẹ́ bàbá rẹ̀. Gbogbo onígbàgbọ́ gbọ́dọ̀ tẹ̀lé bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ó ti ṣe. Àwa náà gbọ́dọ̀ ṣe iṣẹ́ ẹni tí ó rán wa kí a sì ṣe wọ́n láṣeyọrí. A gbọ́dọ̀ yàgò fún ọ̀lẹ àti ṣíṣe ìmẹ́lẹ́. Kókó ọ̀rọ̀ àgbéyẹ̀wò: ǹjẹ́ ò ń ṣiṣẹ́ kárakára nínú ohun gbogbo tí ò ń ṣe? Ẹ jẹ́ á sọ pé bàbá mi, oore ọ̀fẹ́ láti jẹ́ ẹni tí yóò máa ṣiṣẹ́ nínú akíkanjú, kí n má ṣe ṣe ọ̀lẹ, kí n má sì ṣe ìmẹ́lẹ́. Olúwa yọ̀ǹda oore ọ̀fẹ́ fún mi láti máa ṣiṣẹ́ kárakára nínú iṣẹ́ ìránṣẹ́ tí ó gbélé mi lọ́wọ́ àti nínú iṣẹ́ tí mo yàn láàyò. Ọlọ́run yóò sì ṣe bẹ́ẹ̀ fún wa ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayápọ̀ ní orúkọ mi. Bá mi like, máa share, máa comment nípa ẹ̀, kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Náání, òun àní náà náání, ọmọ aṣẹ́ gìtà, ó náání èpo igi, ó dàbọ̀.